níjẹ́ tàbí jẹrin tí ẹ wá ẹ sọ wípé ẹ ní ìpèníjà tí ẹ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn pé ẹ dẹ̀ nídìí ìrànlọ́wọ́ mo wá bi yín léèrè àwọn ìbéèrè kan ṣùgbọ́n àwọn ìbéèrè tí mo bi yín léèrè àwọn àlàyé tẹ́ ṣe lórí Facebook àwọn èèyàn sọ pé irọ́ lẹ̀ ń pa so báwo ló ṣe jẹ́. ẹ ṣe sà kí n tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ṣe oore tí wọ́n dá sí ọ̀rọ̀ wa mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan torí èmi gan expect ẹ̀ àmọ́ wọ́n ṣe oore mo dúpẹ́ lọ́wọ́ yín thank you very much we really appreciate. ṣe rí ọ̀rọ̀ ti tèmi. ṣé àwọn èèyàn fi owó ránṣẹ́ sí yín. bẹ́ẹ̀ ni. ẹ ti wà káǹtì yín. kò sí fóònù ní ọwọ́ tiwa bọ̀ ìgbà tá a máa wo tá a lọ́ọ̀gì àkáǹtì yẹn owó ti wà nínú ẹ̀. ṣé àkáǹtì nọ́mbà ti yín. bẹ́ẹ̀ ni. opay tí ẹ fi sí ojú òpó yẹn. bẹ́ẹ̀ ni. èlò lẹ bá ń bẹ̀. 134,000. lẹ́rí ń bẹ̀. yes. àwọn bíi báwo náà ṣe fowó yẹn ránṣẹ́. wọ́n fi ránṣẹ́ bíi 5,000 20,000 3,000 1,500. ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. we really appreciate. adúpẹ́ lọ́wọ́ wọn. adúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ́ tí mo ní tán bẹ́ẹ̀ o ara yóò dẹ̀ nífẹ̀ẹ́ gbà fún yín lóúnjẹ gbogbo ẹ̀yin ọmọ èèyàn ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín o àrọ́wọ́ yín o. ó yá. ṣe rí ìtàn tèmi ni wípé ibi ilé igbó ni èmi wà nígbà kan rí. ilé igbó. ibi tí mo ti máa ń fa igbó. báwo lẹ ṣe débẹ̀. ìrìn àjò kan tí mo rìn nígbà kan bí ọmọdé torí mi ò sí ní ọ̀dọ̀ dáàdì mi ò dẹ̀ sí ní ọ̀dọ̀ ọmọ mi. ṣé bàbá àti ìyá lé yín jáde ni. bàbá àti ìyá ò lé mi jáde. kí ló ṣẹlẹ̀. ìrìn àjò ọmọdé ni ìrìn àjò yẹn nígbà yẹn pé ọmọdé tó ń ṣe. ṣé bàbá àti ìyá yín ò jọ wà pọ̀ ni. wọn ò jọ wà pọ̀. wọn ò jọ wà pọ̀. bẹ́ẹ̀. títí báyìí. bẹ́ẹ̀. ṣé láti nígbà kékeré yín ló ti bẹ̀rẹ̀. yes mi ò tí ì máa rìn dáadáa náà ti túká. wọ́n ti túká. so ẹ wá ìrìn àjò yín wá bẹ́ẹ̀ báwo lè ṣe wá ìrìn àjò yẹn ẹ jẹ́ ká gbọ́ níwọ̀nba. ìrìn àjò yẹn já sí wípé ìgbà tí ọ̀dọ̀ dáàdì mi ni mo wà ní ìgbà kan títí nígbà kan rí tí mo fi jáde secondary school so ìgbà yẹn mo ti kúrò wá sí ìlú Èkìtì níbí títí wá bá wọn sí mi so gbogbo ìgbà yẹn náà mi ò. níbo nílùú Èkìtì. ní Adó Èkìtì níbí so ìgbà yẹn náà mi ò gbọ́ ọ̀rọ̀ ara wa àgbọ́yé. láàrin ẹ̀yin àti tani. mọ́mì mi so gbogbo iṣẹ́ à ń dàrú tó yẹ pé mo lead padà sí ẹni tó ń fagbó so ibi mi tí wọ́n ń fagbó ni àwọn evangelism church kan tó máa ń kọjá láì máa ń fagbó bíbí tí máa ń lọ tí máa ń mugbó làwọn evangelism church yẹn wọ́n wá rí mi wọ́n mú mi wọ́n wàásù fún mi wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ mi jọ yẹn pé ṣé mo rẹ́ni láti gba Jésù Kristi Olúwa àti olùgbàlà mi mo dẹ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ mú mi lọ sí church ìgbà tó mú mi lọ church mo dúpẹ́ pé àwọn church náà wọ́n gbà mí lọ́wọ́ tẹsẹ̀ dáàdi alákòóso church ń gbà wọ́n gbà mí àwọn èèyàn gbà mí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa tọ́jú mi. bí ọdún mélòó sẹ́yìn. bí ọdún méjì sẹ́yìn. nígbà tí wọ́n rí yín yẹn tí wọ́n wàásù fún yín. last year. last year yes 2024. 2024 beginning of ending of 2023 to 2024. àdúgbò náà ti rí yín tẹ́tí mú gbó yẹn ṣe rántí. bẹ́ẹ̀ mo rántí. níbo làdúgbò yẹn. àdúgbò Adiparusi. Adiparusi. yes Ládó. yes. níbẹ̀ náà ti rí yín. ṣẹ́yìn nìkan ni wọ́n rí níbẹ̀ lọ́jọ́ yẹn ni. èmi nìkan kọ́ lọ níbẹ̀ wà pọ̀ tán níbẹ̀ jọ yẹn. àwọn tó kù wọn ò gbọ́ ìwàásù tó wà fún wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi bẹ́ẹ̀mi ṣe tẹ̀lé wọn níjọ́ yẹn bẹ́ẹ̀mi ṣe tẹ̀lé ẹni tó torí ẹni tó ń dá ṣe wàásù yẹn òun nìkan ló ń dárìn bọ̀ ní ìjọ́ yẹn àmọ́ gbà tó ń dárìn bọ̀ yẹn ó kọ́ pé èmi ń gbọ́ bíi pé ẹnìkan bá èmi sọ̀rọ̀ níbi tí mo jókòó sí níjọ́ yẹn pé ẹnìkan bọ̀ tó ń bọ̀ wá mú mi kó nínú ibi tí mo jókòó sí but I was like what is wrong with me àwọn èèyàn tá a jókòó níjọ́ yẹn sọ pé bóyá mo ti fa Colorado yó ní ìjọ́ yẹn. ṣé ẹ fa Colorado rí náà. mo fa Colorado gidi o mi lè parọ́ o. pẹ̀lú igbó yẹn. bẹ́ẹ̀ ni àwọn kan mélòó lẹ fà àwọn kan mélòó lẹ mú. mo fa Colorado mo fa igbó tó máa ń fà mo fa ice kò tẹ̀ sí nǹkan tí wọ́n fà tó ń dámẹ́jì ara ènìyàn tí mi bá wọn fà mí. ok lọ́rọ̀ kan wọ́n ṣàwà bá yín pàdé wọ́n wá wàásù fún yín ẹ wá tẹ̀lé wọn lọ níbo lẹ tẹ̀lé wọn lọ. mo tẹ̀lé wọn lọ sí ilé ìjọsìn yẹn. ok so ilé ìjọsìn yẹn náà ti gbà mí wọ́n ti tọ́jú mi àwọn tó wà nílé ìjọsìn wọ́n tọ́jú mi àti dáàdì alákòóso church yẹn nígbà náà wọ́n tọ́jú mi so ìgbà tó yá wọ́n gbé alákòóso yẹn lọ alákòóso míì dé àwọn náà gba iṣẹ́ yẹn wọ́n tọ́jú mi níjọ́ kan ni mo kọ̀ wà ní ibi tí mo ti ṣiṣẹ́. ṣé nínú ṣọ́ọ̀ṣì yẹn náà. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n gbà yín síṣẹ́ nínú ṣọ́ọ̀ṣì ni. wọ́n gbà mí síṣẹ́ wọ́n gbà mí síṣẹ́. iṣẹ́ wo. iṣẹ́ assistance. assistance ta ni pastor àbí ta ni. bí tí wọ́n fẹ́ ra nǹkan àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ so ibẹ̀ ni mo ti rí broda Ayọ̀ tí mo sọ̀kalẹ̀ ní ìjọ yẹn tí mo wá mo mọ̀kọ́ tó tẹ̀ ṣẹlẹ̀ lókè ìjọ yẹn tí mo fi sọ̀kalẹ̀ wá sí ibi security post ní ṣọ́ọ̀ṣì mo kọ̀ ṣáà rí ẹni yẹn tó sùn. mo ló sùn sí. sí ẹnu ọ̀dọ̀ àwọn security dẹ̀ wà nínú ṣọ́ọ̀ṣì
tí wọ́n tilẹ̀ kú pa wọn ṣe mọ̀ pé èèyàn kan wà lẹ́nu wọn èmi kan rẹ́ nìyẹn tó wáṣọ dúdú complete tí irun ẹ̀ pọ̀ torí tí dírẹ́sì wọn kò dá bí ti wèrè wọ́n gbé talent tó sùn sí ìbáyìí talẹ̀ ní program ní ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn ní church so èmi máa gbé jimá sùn èmi tẹ̀ wọ́n bá wọn ṣe jimá wọn á ní pé ẹni tí mo máa ń mú ṣeré yìí kò máa ní ojú mo dẹ̀ súnmọ́ wọn mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún mi ìdíwé tó ń ṣàlàyé wọ́n ní the help mo dẹ̀ lọ sí àdó àwọn ènìyàn wọ́n ní pé kọ́ ní sùúrù pàtí máa padà wá gbọ́ ní pé àwọn èèyàn mọ̀ wọ́n ní pé bọ̀ ààrẹ yẹn kò yé èmi nígbà yẹn ààrẹ yẹn ò yé mi so ìgbà tó dẹ̀ ya àwọn èèyàn tó ní pé wọ́n mọ̀ wọ́n yẹn ok wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn èèyàn tó mọ̀ mọ́ wọn wọ́n ní pé kí àwọn ò dá sí wọn mọ́ àwọn tó adopt wọn wọ́n ní wọ́n ti túká. ok ó túmọ̀ sí pé ǹjẹ́ ìsọ bóyá ó túmọ̀ sí pé wọ́n ti mọ Bùrọ̀ Ayọ̀ yìí tẹ́lẹ̀ ní church yẹn. bẹ́ẹ̀ni. ok bóyá kí n sáré béèrè lọ́wọ́ Bùrọ̀ Ayọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ yín ní church yẹn tẹ́lẹ̀ wọ́n ní wọ́n mọ̀ yín. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ mí ní church yẹn láti teenager ní sá. láti teenager. láti children or teenager. báwo lẹ ṣe dé church yẹn. through ìpasẹ̀ àǹtí mi tí wọ́n bí mi sọ́dọ̀ ẹ̀ gangan. kí lorúkọ àǹtí yẹn. orúkọ ẹ̀ ní Adéoyè Clara Ọláoyè Clara. ta ló bí yín sọ́dọ̀ wọn. Ṣẹ̀rífátù ìyá mi tó jẹ́ bí àbúrò wọn ló bí mi sọ́dọ̀ ẹ̀. ok ọ̀dọ̀ wọn ni ìyá yín gbé ńgbà yẹn. bẹ́ẹ̀ni ni wọ́n bí mi sí yàrá ọ̀dọ̀ wọn. nílùú wo. nílùú Èkó. lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni ní Ajégúnlẹ̀ nọ́mbà 7 Ògbóànkọ. nínú àlàyé tẹ́ ṣe níjẹ̀lú ẹ sọ pé ọmọ ọdún mẹ́ta lè wà nígbà tí ìyá yín kú. bẹ́ẹ̀ni. ìgbà tí ìyá yín wá kú yẹn ta ló wá ń tẹ́kì ẹ̀yin láti ìgbà yẹn. Clara yẹn náà ló ń tẹ́kì ẹ̀mí láti ìgbà yẹn. ẹ̀yin àǹtí yẹn. bẹ́ẹ̀ni olóòtú. ok kí ló wá gbé wọn dádó. wọ́n rìnnà pàdé synagogue lánàá wọ́n ti rìnnà pàdé máa kan tó ń gbé ní Adó Èkìtì bíbá yìí tí ó jẹ́ bí ọkọ wọn gbà yẹn tó ń fẹ́ra wọn. kí lorúkọ wọn. Mr. Ọláoyè S.O. ṣojú ti ń dùn yín nígbà yẹn. ojú ò tí ì dùn mí gbogbo gbà. ok so ẹ wá jọ wá sádùn àbí. bẹ́ẹ̀ wọ́n wá gbé mi lẹ́kọ̀ọ́ padà wọ́n wá gbé mi wá sí Adó. ìgbà tí a dẹ̀ parí primary 6 àwa méjì ni ọmọ tiwọn àti èmi kò dẹ̀ sí agbára. ṣé ní Adó yìí. bẹ́ẹ̀ ni. ṣé ẹ rántí school yẹn gbà yẹn. mo lọ school bíi méjì l'Adó yìí 3 gan l'Adó yìí. ṣé ẹ rántí wọn ó yá ẹ dárúkọ wọn. mo lọ ISI tó ń bẹ náà díhùn bọ̀ wọ́n yọ mí kó n private school yẹn wọ́n wá gbé mi lọ Unistaff school ní Fájuyì bí báyìí. tọ́tù wá yọ mí ègé wọ́n wá gbé mi lọ Bauer Housing Estate. ok nígbà yẹn. bẹ́ẹ̀ ni sá. tí ẹ jọ wà pẹ̀lú àǹtí yín tí òun náà wà lọ́dọ̀ ọkọ wọn l'Adó. bẹ́ẹ̀ ni sá. ṣé ìyẹn lẹ wá fi dé church tí wọ́n sọ yìí nígbà yẹn. la fi wá dé ẹni tó ń dé church yẹn tó di workers tèmi náà di kan lára àwọn workers. àǹtí yín yẹn ó jẹ́ church member yẹn nígbà yẹn. bẹ́ẹ̀ ni choir ni wọ́n ní church yẹn. ok àti ọkọ wọn choir ni wọn. ok. ibẹ̀ ni ibẹ̀ ni mo fi wọ́n lẹ̀ sí tèmi tó travel padà lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ bí ọmọ ọba mi ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà sí ìyá mi tó jẹ́ Ṣẹ̀rí Gàníyà ni ó kọ yẹn. ṣe bẹ́ẹ̀ ní ẹ̀yin nìkan ni ìyá yín bí. èmi nìkan bọ̀ bí ọmọ bàbá ọmọ ìyá kan náà sí ìyá tèmi tó jẹ́ Ṣẹ̀rí gọ̀gọ̀ èmi nìkan ni ìyá mi bí. ẹni tí ẹ ń sọ ẹni tí ìyá kan bàbá kan jọ bí ìyá yín. Gàníyà lórúkọ tiẹ̀. ok ẹ wá padà sọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni Ìbàdàn ló wà ó fẹ́ ọkọ kan tó máa ń pè ní Ọ̀kẹ́ Mọ̀rúfù Inúọlájí union national union ni wọ́n pè ní treasurer chairman ní Ìsọ̀kánò nígbà yẹn ní Ọ̀jọ́ ní Total. ok nígbà yẹn sá olóòtú. ok mo fẹ́ kí a kọ́ yanjú torí kọ́rọ̀ yín kó lè yí àwọn èèyàn ni ká kọ́ yanjú ti ọ̀rọ̀ ti church yẹn ìgbà tí wàá padà dé kí lè wá padà wá fún church yẹn kí lè padà wá fún. nígbà tí mo padà wá fún ìyà yìí ti pọ̀ jù fún mi rí nǹkan. àǹtí yín tẹ̀ ń sọ yẹn ń bo ló wà sí tẹni ó mú yín wá sádó tẹjọ lọ church tí. àwọn mò ń wá tí mi is nowhere to be found mi rí wọn mọ́ number wọn is not going anymore. ṣé àwọn lè wá lọ church yẹn ni. bẹ́ẹ̀ ni àwọn mo wá lọ church yẹn padà àti pé ìgbà tí mo kọ́kọ́ wá church yẹn ní àwọn fẹ́ ràn mí lọ́wọ́ bọ̀ kò sẹ́ni tó lè dúró fún mi. ok pé nígbà tó ti jẹ́ ọmọ tí àwọn mọ̀ àwọn fẹ́ ràn mí lọ́wọ́ bọ̀ kò sẹ́ni kankan tó lè dúró fún mi. ṣé wọ́n ní wọ́n ń wá ẹni tó máa dúró fún yín ni. bẹ́ẹ̀ ni sá níbo làǹtí yẹn wá lọ. olóòtú kò yé mi ibi tí àǹtí mi wà dé sí báyìí. ẹ béèrè lọ́wọ́ wọn church ni pé àǹtí. ìgbà tí mo ń wádìí lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan wọ́n ní wọ́n ṣẹ́tù ìjà kan tí ò ṣe ṣẹ́tù láàrin àwọn àti ọkọ wọn tó mú wọn wá sí Adó yìí tó jẹ́ ọkọ wọn pé wọ́n jà ń gbà yẹn pé wọ́n ṣẹ́tù ẹ̀ ìgbà yẹn làwọn ò ti rí àǹtí mi mọ́. ok ó túmọ̀ sí pé bóyá ọkọ àti ìyàwó wọn ti jọ jà àwọn méjèèjì wọn ti jà bí. bẹ́ẹ̀ ni sá.
bí mo ṣe gbọ́rọ̀ yẹn gangan ní chọ́ọ̀chì yẹn náà nígbà tí mo padà dé lẹ́lẹ́kejì. bọ́dọ̀ lápò wà láwọn orí yín. bẹ́ẹ̀ ni aláàánú mi tó kàn wò mí torí tíyàn bá wò mí ara yóò san kò san wèrè kò ní fi ọlọ́run ní fi kàn yín wèrè ló máa pè mí níjọ́ tí wọ́n rí mi gangan torí ń kú mọ́ mi lórí aṣọ mi dọ̀tí gan. mo rẹ̀ tí ń bọ̀ ń gbà yẹn. àtàbújá mo ti ń bọ̀ sá. báwo lẹ ṣe dábùjá pẹ̀lú condition yìí. nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí ò sí alábàárò tí ò sí anybody mo ń sùn ta náà ni mo ti wá sí chọ́ọ̀chì chọ́ọ̀chì náà ni mo fi gbà lọ Àbújá níjọ́ kìíní àná tó ṣẹlẹ̀ sáwọn ará chọ́ọ̀chì yẹn. ok ẹ jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ ojú tẹ ló ń dùn yín yìí. àwọn kan sọ pé irọ́ ló wà ń di ẹ̀ mo fẹ́ kẹ́ sọ̀tọ̀ o àwọn kan ní ojú òdùn yín àwọn kan sọ pé irọ́ lẹ̀ ń pa àwọn kan sọ pé ó dà pé àwọn fura kó má lọ jẹ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn nìyí bóyá ibẹ̀ ni wọ́n ti ṣe ilé ṣe bóyá ibẹ̀ lẹ ti rí wàhálà bí kankan so mo fẹ́ kẹ́ sọ̀tọ̀ fún wọn so kí ni báwo wá ni ojú yìí ṣe ṣẹlẹ̀. olóòtú ó ṣẹlẹ̀ pé lóòótọ́ wọn ní ẹni tó máa sìyàn yàn kí n purọ́ fún àánú ni mo ń tọrọ fún mi ìbọdọ̀ purọ́ nípò tí mo wà yìí mo kàn ṣe ra mi ni ó ṣẹlẹ̀ pé mo kúrò ní Èkìtì lọ sí ọ̀dọ̀ àǹtí mi tó jẹ́ Gàníyà. ojú yín ti fọ́ ṣé ojú ti dùn yín gbà yẹn. olóòtú ojú mi ò tí ì fọ́ gbà yẹn. ojú ò tí ì dùn yín gbà yẹn. ojú ò tí ì dùn mí ẹ mọ̀ pé kíyàn máa wá àtijọ́ àti mu yàn ní online iṣẹ́ yẹn pẹ̀lú fashion designer mi mo ń gbé ní Èkìtì. kí ni iṣẹ́ àtijọ́ àti mu yẹn. mo ń ṣe àmọ́ máa ń tẹ àwọn nǹkan yìí bọ́tìn yìí. bọ́tìn bẹ́ẹ̀ ni ṣé ìṣe yahoo. bẹ́ẹ̀ ni sá yahoo nígbà kan sá nígbà yẹn. bẹ́ẹ̀ ni pẹ̀lú fashion designer mi. ok ṣé ẹ mẹ́kẹ̀ẹ́ gbà yẹn ẹ rówó. bẹ́ẹ̀ ni tí mo tó kúrò lẹ́kìtì mo wówó. ẹ rówó. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ojú ò tí dùn yín gbà yẹn. ojú ò tí dùn mí mo fi padà sí Ìbàdàn lọ́dọ̀ Gàníyà torí ibẹ̀ náà ni mo kọ́kọ́ gba secondary school. Gàníyà tẹ̀ ń sọ yẹn ṣé òun lẹ sọ pé bàbá kan àti ìyá kan tó bí ìyá yín. bẹ́ẹ̀ ni sá. níbo làwọn wà báyìí. Ìbàdàn ni mo fi wọ́n lẹ̀ sí mo ti wá wọn lọ Ìbàdàn ní ìgbà tí mo kọ́kọ́ wá sí kíní bíbá yìí mi gẹ́ẹ̀tì lé wọn mọ́ ní ibi bẹ̀ mi dẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́. kílẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí wàá kúrò lẹ́kìtì lọ sí Ìbàdàn kojú yín tó kẹtó ní ìpèníjà ojú. mi ní púrọ́ fún yín mo study nǹkankan pé mọ́tò lọ fi ń wá mi mọ́tò lọ fi ń tẹ̀lé mi kiri láti lẹ̀. wọ́n fi mọ́tò ń tẹ̀lé yín kiri. bẹ́ẹ̀ ni sá. kí ló ṣẹlẹ̀ tó fi mọ́tò ń tẹ̀lé yín kiri. dádì mi mọ kankan pa. kí ni tó ṣẹlẹ̀ tójú yín tójú fi ń dùn yín kí ni tó ṣẹlẹ̀ ibẹ̀ yẹn gan ni ìbéèrè pọ̀ sí. bẹ́ẹ̀ ni nígbà tó yá àwọn ọ̀rọ̀ lẹ̀ ń pa. bẹ́ẹ̀ ni ní tilẹ̀ tọ́lọ́run tíyàn gbọ́dọ̀ pè jẹ́rìí rọ mi gbọ́dọ̀ purọ́ fẹ̀yìn ara ayé torí mo nídìí ìrànlọ́wọ́ yín ojú lọ́ba ara wọ́n gbé mi bíi pé kí wọ́n kàn bíi pé kọ́ plan èèyàn. ẹni sọ̀rọ̀ mo fẹ́ kó yí àwọn èèyàn àlàyé yẹn gbọ́dọ̀ jẹ́ kó yí àwọn èèyàn. bẹ́ẹ̀ni because ẹni ojú ò tí ì dùn yín. bẹ́ẹ̀ni sir. ẹ wá gbéra ẹ lọ bá àǹtí yín Gàníyà tó jẹ́ ọmọ bàbá àti ìyá sí ìyá yín. bẹ́ẹ̀ni ìgbà tẹ́ ẹ wá débẹ̀ ó yá. ìgbà tí mo débẹ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe tí mo fi rí pé iṣẹ́ tí mo ń ṣe ní Ìbàdàn náà ni Èkìtì náà ni mo padà lọ ṣe ní Ìbàdàn. iṣẹ́ wo. iṣẹ́ tailor mi mo ń gbá aṣọ mo ń ránṣọ nínú gáràjì tí àǹtí mi wà tó ti ń ta àmàlà tó gbé wọn lọ sí iwájú Àgídìgbò lẹ́gbẹ̀ẹ́ Àgídìgbò sà. Àgídìgbò náà wà ní ọjọ́ kìíní àná tèmi náà tẹ̀lé wọn mo máa ń bá wọn wà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan bọ̀ tí n bá wà nílé alẹ́ ni mo ṣàkíyèsí nǹkan kan tó pè mí jáde. ṣé ọ̀dọ̀ ọkọ wọn náà wà ń gbà yẹn ni. wọ́n ti kúrò ní ọ̀dọ̀ ọkọ alágbára wọn yẹn. ta ló ọkọ wọn gbà yẹn. Mọ̀rúfù ọ̀kẹ́ Mọ̀rúfù Inúọlájí Àgbọ̀n ló máa ń pè alias Àgbọ̀n. ìbẹ̀lẹ̀ dé wọ́n pè wọ́n ní gọ́vnà Àgbẹ̀kọ̀yà. ilé wọn lẹ́kọ́ dé sígbà yẹn. bẹ́ẹ̀ ni nígbà tá a kọ́kọ́ bí wọ́n gbé mi ilé wọn gangan la kọ́kọ́ dé sí lásán májà náà. ok kí ló wá ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé nǹkan tẹ́mi ṣàkíyèsí nígbà tí èmi fi wọ Ìbàdàn padà bí ẹni tó ń ṣọ́ tí ò ṣọ́yàn ẹni tí wọ́n ṣọ́ tí ò mọ̀ pé wọ́n ṣọ́ òun ni. ok àwọn ló ń ṣọ́ yín. ó lè já ara àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà àwọn àbí ara àwọn ọmọ kọ̀ọ̀kan Ìbàdàn wọn. kí lẹ fi ṣe wọ́n tí wọ́n máa ṣọ́ yín. dádì torí owó ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà kan tí mo lọ Benin tí mo dé 54 million naira. ok wọn fún mi 5 naira ń bẹ. kílẹ̀ ibùdó ti rí 54 million naira. ó ṣẹlẹ̀ pé ní Benin ní Èkó mo rí pé kò sí nǹkan kan lọ́wọ́ àwọn àǹtí mi àtijọ́ àti mu ó nira kò sí machine mi lọ́dọ̀ mi mọ́ mo wá rò pé kí ni mo lè ṣe mo dẹ̀ mọṣẹ́ yìí ni mo fi lọ Benin ní Igbe Òkó wọ́n pẹ́ ni ẹni ove
Daddy, iṣẹ́ wo lẹ́lẹ́mọ̀ tẹ́ fi lọ sí Benin. iṣẹ́ yahoo yìí náà ni mo lọ HK wọ́n kọ́yàn HK iṣẹ́ yìí náà ni mo wà lóyà sí wọn láti fi lè rí àtijẹ àti mu mi níjọ́ tí client mi máa sanwó fún mi hangout mi ló ti kọ́kọ́ sọ̀rọ̀ tó tún lọ sanwó fún wọn ní ibi bẹ̀ ó sọ 24 million naira tó wá balance yòókù bọ́ọ̀ ṣe fún mi lówó yẹn àwa márùn dẹ̀ ní Chuks Precious Chuks Prosper Lẹ́kan àti Ògìso tó jẹ́ ọmọ ibẹ̀ gangan tó jẹ́ ọmọ Benin àti èmi náà ní ká kúrò ní ọ́fíìsì wọn bóyá kí a lè fi lè tẹ̀síwájú ní ìrìn àjò wa dádì lọ sékòó padà ibẹ̀ mo ti ní òkè tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tẹ̀síwájú ní ìrìn àjò yín wa lọ sékòó padà ẹ ní àti ṣe nǹkan kan fún mi fún òvè yìí òvè lè yí gba 54 million àmì ìdẹ̀kí sọmọ kékeré mo ti ń gbowó lẹ́kìtì bí báyìí ní Ìbàdàn tó mọ̀ mí dáadáa gẹ́gẹ́ bí ọmọ yahoo bẹ́ẹ̀ ni tí wọ́n mọ̀ mí dáadáa tó jẹ́ pé mo máa ń wọ oríṣiríṣi Portofino bí báyìí Prosperous bí báyìí ó gba 54 million mi ó fún mi bí mo ṣe máa dé Ìbàdàn padà ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ Ayé tó jẹ́ Sylvester ó ń lo black motor òun mo kọ́kọ́ ṣalábàápàdé ìjọ yẹn. Ayé bẹ́ẹ̀ ni ṣé kìí ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn báyìí. ọmọ ẹgbẹ́ òkùnkùn nìyẹn tọ́mọ wọ́n ti lé lẹ́kọ̀ọ́ wọ́n ti wọ́n lọ ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ náà. gbọ́ yín. òun mo kọ́kọ́ ṣalábàápàdé ní ọjọ́ kìíní ní ọjọ́ yẹn gangan bọ́ ìgbà tèmi àti ọjọ́ ní business pé ẹ ti ṣe tí èmi náà ti kúrò láàrin mo ti ń bá bó ṣe máa dáa fún mi lọ ibẹ̀ mo wà lọ́dọ̀ àǹtí mi alẹ́ gangan ló fi ṣiṣẹ́ yìí fún mi sá mi ìpúrọ́ fẹ̀yàn ọmọ aráyé. So àwọn lè ń rí fáàsì pé àwọn kan wá gbé yín kí dédé tẹ̀ ẹ̀ ṣàlàyé pé lágbájá báyìí ló wá gbé yín ọmọ yahoo báyìí jọ ṣé. dáàdi wọn wá in physical say like they are coming in bíi pé wọ́n fẹ́ sáré pè mí wá. ṣé orí wọn sójú ń jọ yẹn. dáàdi mo rí méjì nínú wọn tó jẹ́ pé ìyẹn ṣe dread dáàdi. ok kí lorúkọ wọn. mi mọ orúkọ rẹ̀ bọ ìyẹn ṣe dread sórí sá ìkejì low cut bíi tèmi báyìí. so ṣé torí ọ̀rọ̀ owó yahoo yẹn náà ṣe wá gbé ẹ. dádì mi lè sọ pé bóyá òun torí mi ìṣẹ̀yàn kankan ní Ìbàdàn tèmi fi kúrò ní Ìbàdàn mo dìídì lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mi ní Èkó. ẹ ṣáwọn tó ń dárúkọ pé lọ bá ń bì níyì ẹjọ owó yẹn ṣáwọn olówó ẹ wá sí Ìbàdàn tó wá gbé ẹ. dádì ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni sà mi lè sọ pé bẹ́ẹ̀ kọ́. kí ni tó ṣẹlẹ̀ láàrin yẹn ṣé o sá jáde ni àbí wọ́n pè ẹ́ bọ́ta. bí pé wọ́n pè mí pé kí n máa bọ̀. ṣé lórí fóònù. bẹ́ẹ̀ ni kí wọ́n gba aṣọ tí mo lè ràn fún àwọn tó yé mi ò ní fún lọ́wọ́ mọ́ gbà yẹn small phone àǹtí mi mo máa ń lò tó bá fẹ́ fún mi bẹ́ẹ̀ ni sà. bí mi ṣe bọ́ta tí mo sá bọ́ta pé ọ̀rọ̀ owó ni ní ọwọ́ aago 8 sà mo ṣalábàápàdé wọn. ok ẹ dẹ̀ dá wọn mọ̀. mo dá wọn méjì mọ̀. ẹ wàá mọ orúkọ wọn. mi kàn mọ ọkọ wọn. so kí ló wá ṣẹlẹ̀. ìyẹn tó gbé dírẹ́dì àti yẹn tó ṣe ń bíi tèmi báyìí ló gbé nylon bag dání. kí ló wà nù ẹ. ó ní kí n wọnú ó ní mi mọ nǹkan tó wà nù nylon bag ó ní mọ́tò tí àwọn páàkì ní owó ní nǹkan wà ń bẹ̀ pé kí n má wọrí pé aṣọ yẹn wà nù mọ́tò pé ọ̀gá àwọn bọ̀ dádì nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn pé ọ̀gá àwọn bọ̀ tó sọ ni mo mọ̀ mọ́. so bọ́nà wá gbé yín lọ. dádì ilé epo ẹ̀ yóò ní mo mọ̀ pé wọ́n ti ní àwọn fẹ́ tàn nílé epo ẹ̀ yóò pẹ́ àwọn máa gba ìsàlẹ̀ ọ̀ndà kìíní yẹn lọ tàn sí ọ̀nà òkè táwọn máa fi jáde sọ́nà old road ní Òǹkòrò. so bàtà wá gbé yín lọ. ibẹ̀ lọ gbé mi lọ tí wọ́n ti gba tara mi dádì wọ́n nà mí débi flat tíyàn olóòtú tíyàn gbọ́dọ̀ pè jẹ́rìí wọ́n nà mí flat ibi tí mo ti ń bá wọn lágídí pé kí ni mo ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnìkan nu wọn ló fi nǹkan sórí bó ṣe máa ṣì báyìí ó ní kó parẹ́ nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn dádì ìdá ni mo bá lápá mi lálákọ̀ọ́kọ́ tí mo ti wá tó wá ṣá mi sí ẹ̀gbẹ́ igbó tọ́jú mi sínú igbó. nígbà yẹn. bẹ́ẹ̀ ni sà. so kílẹ̀ wá rò kó ṣẹlẹ̀ láàrin yẹn ṣé ìṣe pé ẹjọ́ wà nú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n wá gbẹ̀san. dádì bí mo ṣe wà yìí mo jẹ́ nìkan tó jẹ́ pé. ṣé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn rí ẹ sọ tọ́. mi ní púpọ̀ fún yín mo ṣe OPC rí. OPC kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. OPC kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. mo ṣe OPC rí dádì. bẹ́ẹ̀ kì í ṣe ẹgbẹ́ òkùnkùn lọ́rọ̀ kan fẹ́ béèrè ìbéèrè. yes sir. bó ṣe jẹ́ pé àwọn ìbéèrè mi fẹ́ béèrè yìí mo kàn fẹ́ kó yí àwọn èèyàn tí wọ́n ń wò wá tó ń wò yín báyìí ṣé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni yín nígbà yẹn àbí kí ló ṣẹlẹ̀ àbí ọmọ yahoo ni yín nígbà yẹn. dádì ọmọ yahoo lèmi kára mi kùn torí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn máa bá wọn lọ nú igbó ó máa bá wọn lọ pààyàn ó máa bá wọn ṣe gbá bọ èmi tèmi kémi rówó tèmi kí n já tẹ bá tó bá wà. o ṣẹgbẹ́ òkùnkùn ló ń sọ. mi bá wọn sínú ẹgbẹ́ òkùnkùn. because àwọn èèyàn wò pé
báwo ló ṣe lọ pé lẹ́ṣẹ̀ lè sọ pé wọ́n bà yín lójú jẹ́ wọ́n gbé yín lọ wọ́n lọ ṣayín ládàá wọ́n ṣe gbàṣàwò tí ì bá pé ọ̀rọ̀ yìí fẹ́ jọmọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn. dádì ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn kọ́ lélẹ̀ dádì tí ó bá ṣe ẹni tá a fẹ́ ẹ̀yin Yorùbá lẹ́bọ̀ lẹ olóòtú ẹ̀yin Yorùbá lọ ẹbọ̀ ẹni tó fẹ́ sun tó fi po ara ni bẹ́ẹ̀mi ṣe dé gan sí Èkìtì padà mo rò pé màá tẹ̀ rí mọ̀lẹ́bí mi kan nu wọn ni. ok nígbà tí gbogbo kìnìyàn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni sà. so ẹni wọ́n ṣayín ládàá wọ́n ṣe gbàṣàwò ta ló wá tọ́jú yín. àǹtí mi Gàníyà ó gbé mi nínú ẹgbẹ́ gbó nígbà yẹn tí mo ní kíyàn kan lọ bá mi pè wọ́n wá kọ́ lọ bá mi wádìí wá ẹnìyẹn dẹ̀ wádìí pé Ẹ̀gbá Agídìgbò ló ti ń ta oúnjẹ wọ́n dẹ̀ pè wọ́n dẹ̀ gbé mi. ṣáwọn ló lọ tọ́jú yín. bẹ́ẹ̀ ni bọ̀ wọ́n gbé mi lọ hospital gbogbo gbà yẹn. ok lẹ́yìn ìgbà tí ó ti tó ọdún kan tí mo padà torí bọ́ ṣe gbé mi tán ẹ mọ̀ ẹni tó gbé wọ́n lọ gbé mi sí ọ̀dọ̀ ẹnìkan ni pé kó máa tọ́jú mi wọ́n fún ní Badagry pé kó máa tọ́jú mi bí ẹ̀gbọ́n bí àbúrò bàbá mi náà gbé mi lọ sọ́dọ̀ ẹ̀ bọ́ ṣe gbé mi lọ́dọ̀ ẹ̀ ó ní àwọn àǹtí mi ti bà ayé mi jẹ́ tán wọ́n wá gbé mi wá sọ́dọ̀ òun ó lé mi bọ́ta láàrin òru. ok ibi tí mo ti ń rálẹ̀ mú pé ok ní tí n bá tẹ̀ rí ti Àbújá tí n bá rí ti Ìbàdàn mọ́ màá rí tèkìtì mo wá sékìtì ńgbà yẹn mo dẹ̀ ṣàlàyé fún wọn chọ́ọ̀chì but nobody to be fine sir. ok so lọ́rọ̀ kan ẹ wá di ẹni tí ẹni pè níjà ojú. bẹ́ẹ̀ ni sọ àwọn rò pé bóyá ẹgbẹ́ òkùnkùn ni ẹ ṣe. mi ò ṣe tí wọ́n bá wádìí dáadáa ní Ìbàdàn mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé mo torí under ẹni tí mo wà ó jẹ́ number one àwọn ẹyẹ. now àwọn ẹyẹ. ní tó jẹ́ agbọ́n yẹn tí àwọn èèyàn mọ̀ dáadáa wọ́n mọ̀ dáadáa under rẹ̀ ilé ẹ̀ mo wà so mo jẹ́ nìkan tó popular mo famous gan dáàdì. ṣé èsì pé wọ́n rán yín níṣẹ́ ìdarapọ̀ mọ́ wọn. wọ́n rán mi iṣẹ́ dáàdì. okay anyway ní báyìí ẹ ti ṣàlàyé nípa àwọn ìpèníjà tí ẹ ń kojú Ọlọ́run kí ó ràn yín lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò wọ́n mo rò pé nínú àwọn àlàyé wọn ẹ ti máa rí àwọn òkúdúró ọ̀rọ̀ kan tí ó wà ní ọ̀rọ̀ wọn àti wípé ẹ fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni olóòtú mo ṣàkíyèsí nǹkan kan wọ́n ní tí kúlé ò bá pa ni tòde ò lè pa ni ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbọ́ mi tẹ́dẹ̀ ń wò mí aráyé ò ní fi ti ọbẹ̀ ọmọ mu omi ìkúrọ̀ ojú o ó ṣẹlẹ̀ pé ẹni tí mo gbé pẹ̀lú ẹ̀ ní àdúgbò wọ́n pe ọmọ kan ní Uche dádì kí èèyàn sọ fún yàn pé èèyàn máa fọ́yàn ní ojú ọmọ ẹgbẹ́ òkùnkùn dẹ̀ nìyẹn àròbága ló pe ra ẹ̀ nínú àdúgbò wọ́n bẹ̀rù ẹ̀ gan torí wọ́n ti fi bíléèdì tọ́yàn rí ládùúgbò yẹn ó dẹ̀ wò mí sùsùsùn ó ní òun máa fọ́ mi ní ojú dádì mo ṣàkíyèsí nígbà yẹn láàárọ̀ kùtùkùtù náà ó tún rán yàn sí mi kó fọ́ mi ní orí yẹn lélẹ̀ ibi tí mo ti di wèrè àkọ́kọ́ nìyẹn dádì òun àti ọmọbìnrin. kí lẹ ń fà láàrin ara yín. dádì òun àti ọmọbìnrin tọ́jọ́ wà ní ilé Clara nígbà tá a fi jọ ń gbélé Clara ìyẹn náà sọ bẹ́ẹ̀ pé òun máa fi òbò ẹ̀ òun máa fi rán mi lọ síbi tí mi fẹ́ dádì. nígbà yẹn. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin tí ẹ ń wo arákùnrin yìí mo rò pé àwọn ìrírí rẹ̀ àwọn ìrìn àjò rẹ̀ ló ń ṣàlàyé yìí ẹ̀yin náà ẹ ti mọ rí àwọn ọ̀rọ̀ kan dìmú àbí méjì nínú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ohun tó ṣe kókó ni wípé ìrìn àjò tó ti rìn yìí ní ìsìn ó ní nínú àlàyé tó kọ́ ṣe ní inú ilé ìta gbé síta tó kọjá lọ ìrànlọ́wọ́ ló bá wá ní ìsìn kí ni tẹ́ wá fẹ́ ṣé torí àwọn èèyàn ń sọ wípé irọ́ pọ̀ ní ọ̀rọ̀ yín bó tilẹ̀ jẹ́ pé àwọn kan báyìí ti ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n tèmi rí tèmi gbà tẹ́ wá bá mi ẹni ojú ń dùn yín ẹ dẹ̀ ṣàlàyé pé ẹ fẹ́ ní ìgbésí ayé rere padà ẹ fẹ́ jẹ́ ẹni tí ayé à ní ìtumọ̀ káwọn èèyàn help yín ìyẹn ló mú gbogbo àlàyé tí ẹ ń sọ yìí wá torí pé táwọn èèyàn bá máa ràn yín lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ kọ́ mọ̀ bí tí ẹ ti ń bọ̀ kí ni tí ẹ fẹ́ báyìí. ẹ̀yin ẹ jọ̀ọ́ ẹ̀yin aráyé ò ní gbójú lọ́wọ́ yín ojú lọ bá ara. ṣé ojú yẹn ṣé ẹ ti lọ hospital kí ni wọ́n sọ ń pa. bẹ́ẹ̀ ni wọ́n ní cataract ni pé àwọn lè fọ eléyìí ló ti bàjẹ́ eléyìí ló kàn máa wò báibái pé àwọn sì lè fọ. èlò ni wọ́n máa ṣe. wọ́n ní àwọn máa ṣe ní 500,000 sa ní General Hospital lẹ́kọ̀ọ́. nígbà wo nìyẹn. ní ọdún tó lọ yìí náà ni mo lọ. so wọ́n sì lè ṣe báyìí. bẹ́ẹ̀ ni. ok nínú account number tí bro Dọlápọ̀ tó fi síta ń jọ sí
wọ́n ti fi àwọn owó kan ránṣẹ́ sí yín torí mò ń wo inú àkáǹtì wọn lẹ́ẹ̀kan àbí èlò ló wà nú ẹ̀. 134,000 sir. so ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti fowó yẹn ránṣẹ́ sí yín o. ẹ ṣe ibi tẹ́ ti mú ni tán bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò wá ara yìí ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ wọn ò ní fi tọ́ ti bí ara tí ọmọ mú yín o yóò san kò san wèrè kò ní jẹ́ táwọn ọmọ yín ẹ ṣe gan o. ẹ ṣe sà á dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn á dúpẹ́ because èmi ṣe wà yìí mo kàn rí wọn pé wọ́n need the help so even tẹ bá wọn báyìí wọn ò ní kankan o kò yẹ kí mo ń bá wọn jà bí kankan wọn ò ní anything the little I have I gave to him so he needs help really help even medical help mentally everything he needs help ẹ wo abẹ̀yìn ẹjọ́ tó lọ he needs help wọ́n nílò ìrànlọ́wọ́ wọ́n nílò ìrànlọ́wọ́ àdúrà láti ìrànlọ́wọ́ ara nípa tiẹ̀ ní gbogbo ara náà nìdí ẹjọ́ tẹ bá rí ẹni tó máa ràn lọ́wọ́ Ọlọ́run á ràn ènìyàn náà lọ́wọ́. ṣé ẹlẹ́ni kankan báyìí tó jẹ́ fámìlì yín báyìí tẹ́ ẹ mọ̀. ní Adó Èkìtì. ní gbogbo àgbáyé ta lè mọ̀ báyìí. ní ẹni tí mo mọ̀ báyìí tí mo mọ̀ wọ́n gbìyànjú gbà yẹn náà bíi pé kàn ṣe fún mi wọ́n wà ní ẹ̀yìn Agbowoko. ìlú wo ni ẹ. ní LASU bọ̀ wọ́n mọ̀ mí rí wọ́n rí mi rí ìtàn náà ni mo gbọ́ nígbà yẹn tí mo wálé ní 2019 bọ̀ alájà tó jẹ́ tiwa gangan ò sí bẹ́ẹ̀ mọ́. ok now nínú àbúrò mọ́mì yín àbí ẹ̀gbọ́n mọ́mì yín wo ló wà tó sì wà láyé. Gàníyà yẹn mi mọ̀ bóyá ó sì wà láyé sá. àǹtí Gàníyà tí wọ́n ń gbé nìbàdàn ṣẹlẹ̀ bá ń gbàdàn nígbà yẹn. bẹ́ẹ̀ni bóyá tó bá ń wò yín báyìí bóyá wọ́n lè jáde síta. àbúrò dáàdì yín ẹ̀gbọ́n dáàdì yín kọ́ ṣẹ́ẹ̀ ní. àbúrò dáàdì mi ìyá adé mi mọ̀ bí tó wà mi bọ̀ mo mọ̀ pé ìgbà tèmi àti wọn rí alásòkò afọ́ ni mo rí fi wọ́n lẹ́sìn gbà kan ó dẹ̀ ti pẹ́ ó ti tó ọdún méje sísìn. ṣé o ti ẹ̀ sọ ni pé kò sí ẹnì kankan mọ́ báyìí pẹ̀lú yín. kò sẹ́nibọ́dì mọ́ mi mọ́ báyìí. níbo lẹ wá ń sùn láti nígbà tẹ́ dádó. nígbà tí mo dádó nísìnyí ó ti pé ọ̀sẹ̀ 3 lọ gáràjì Ayẹmí gáràjì mo ebi tó mọ̀ mi dáadáa mo sún wájú ebi náà rí níjọ́ tí mo kọ́kọ́ dé torí mo ń wá àwọn tó jẹ́ bí àwọn tájọ ṣe ńgbà kan pọ̀ wọ́n ní wọ́n ti kúrò mi bẹ̀. ẹ lẹ́ lọ skul rí. bẹ́ẹ̀ ni sà. skul wo lẹ lọ rí ṣé kó tó di pé ẹ ní ìpèníjà ojú. bẹ́ẹ̀ ni. skul wo. mo lọ sí exum bíbá yìí. ṣé ẹ jáde. mi jáde mo fi sọ fún yín pé 100 level going to 200 level mo ti drop out sir. ẹ drop out kí lẹ study ngbà yẹn. peace administrative sir. ẹ study ṣé ẹ ṣe lè padà sí skul báyìí. dáàdi inú mi máa dùn gan tí ojú mi bá tójú bó tiẹ̀ jẹ́ Captain Jack máa padà sí skul dáàdi ẹ̀kọ́ dára púpọ̀ gan tí bá mọ̀ ní nígbà yẹn mi ní. bẹ́ẹ̀ tí ẹ ríran àti kàwé ẹ ríran àti kọ̀wé lẹ̀. rárá sir. ok we are school àwọn special needs àbí. bẹ́ẹ̀ ni sir. lẹ́lẹ́ lọ. bẹ́ẹ̀ ni bọ́ dáàdi tí bá ṣe sọ́dírì mi mo sì lè lọ skul padà. ok bóyá tí ẹ bá tọ́jú ojú yẹn. láti ibikíbi. ok brodo Lápọ̀ so kí ni ẹ̀rọ ìpẹ́ yìí náà lẹ́ lọ skul rí. bẹ́ẹ̀ni èmi tẹ̀ ṣe wọn skul báyìí mo ti padà sí skul. ok ẹ ti padà skul sí. bẹ́ẹ̀ni. ok ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé tí ẹ̀ ń gbọ́ àlàyé àwọn arákùnrin yìí ohun tèmi kàn fẹ́ sọ ni wípé ẹ má rò ti àwọn ọ̀nà tí wọ́n ti gbà ìrìn tí wọ́n ti rìn láti fi dá wọn lẹ́jọ́ ẹ jẹ́ ká rò ti pé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tó bá jẹ́ wípé a gbà wípé àwọn ìrìn tó rìn ló ṣokùnfà àwọn nǹkan tó ṣe yìí ibi kan lèyìn ó ti padà bẹ̀rẹ̀ ìgbésí ayé tí ẹ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ tí ẹ bá fẹ́ gbàdúrà fún wọn ẹ gbàdúrà fún wọn tí ẹ bá fẹ́ gbà wọ́n lámọ̀ràn ẹ gbà wọ́n lámọ̀ràn àlàyé tí wọ́n ń ṣe náà bóyá tí wọ́n bá lè rí ìrànwọ́ tí wọ́n fi tó ojú ọ̀gbẹ́ni yìí ṣe mo rò pé yóò padà wá dúpẹ́ lọ́wọ́ yín ohun tí ẹ bá lè ṣe fún wọn ẹ ṣe fún wọn tó bá dẹ̀ pé ẹ fẹ́ fi wọ́n sọ́dọ̀ ni tẹ́ ẹ wò pé ẹ fẹ́ máa mọ́nítọ̀ wọn wọ́n á pe nọ́mbà wọn ẹ lè pè wọ́n nọ́mbà wọn ó yá Mr. Dọlápọ̀ ẹ pè nọ́mbà yín nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n bá fẹ́ pè yín àti pé àkànnọ́mbà yín kọ́. àkànnọ́mbà mi ṣe pé àkànnọ́mbà àbí wo ni. ẹ ṣe bí àkànnọ́mbà ta ni wọ́n ń sẹ́ndì owó sí náà méjèèjì. àkànnọ́mbà tèmi ni wọ́n sẹ́ndì owó sí. ẹ dẹ̀ jọ wà ní. bẹ́ẹ̀ni. ibo lẹ wà yín sìn. orí òkè la wà yìí. orí òkè ní. ní ọ̀nà Ládó. bẹ́ẹ̀ Adó. àkànnọ́mbà tí ẹ pèsè lẹ̀ yẹn tó jẹ́ tiyín yẹn náà lẹ́yìn padà pé. ẹni yẹn ti rí bíi 134,000. yes. ó yá. àkànnọ́mbà yẹn jẹ́ 9161311939 Opay Adédọlápọ̀ Adéhùn mo lè pínlẹ̀ kan sí 9161311939 Opay. má sáré pé ẹ má sáré pé ẹ tún pé. ok 9161311939 Opay Adédọlápọ̀ Adéhùn.
ní orúkọ tó wà ń bẹ̀ ní orúkọ tó bá fẹ́ pè yín kọ́ bí wọ́n fẹ́ confam lọ́wọ́ yín àbí wọ́n arẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yin sọnù post tí a kọ́ gbé síta pé ẹ̀yin náà nílò ìrànlọ́wọ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run pé ẹ bá rà àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lè tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ ṣé ẹ mú bóyá wọn báyìí ẹ mú Colorado mọ́. àwa láti bí ìjẹta láti wà nù àwẹ̀ bíríbírí. ṣẹ́yìn mílẹ̀ ta àwa méjèèjì. kí lẹ wà náà bíríbírí kí ló dé fi ń gbàwẹ̀. àwọn akọ àti àgbàdo ti dé mi ti sọ bí kò máa ṣe àwẹ̀ ní church tí a ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ wọ́n dẹ̀ lọ ṣe deliverance so ibi deliverance yẹn láti move wá síbi so àwẹ̀ là ń gbà níbẹ̀ báyìí. àwẹ̀ lẹ́ ń gbà lórí òkè yìí. bẹ́ẹ̀ àkọ́wá gbàdúrà even gan àwọn ará mẹ́mbà church àjọṣe ṣòwò lálẹ́ àná mọ́jú àárọ̀ yìí so àwẹ̀ là ń gbà níbẹ̀ yìí kò sí nǹkan tá à ń ṣe àkọ́wá gbà máa ń pray kí wọ́n lè bá kẹ́ àrùn lè bá sọ̀rọ̀ náà. ok ọ̀ya nọ́mbà òun náà lè pè yín sí. 09012710536 09012710536. ẹ̀yin ni ó máa gbé. bẹ́ẹ̀ni. wọ́n tó wá lè fẹ́ bá bro Ayọ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni wọ́n lè bá wọn sọ̀rọ̀. bro Ayọ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn torí wọ́n nífẹ̀ẹ́ yín o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fi àkáǹtì yín hàn mí tí mo rí i pé 134,000 ni wọ́n fún yín mi ò tiẹ̀ rò pé ẹ lè because tí wọ́n bá fi lé àwọn comments tó wà ní comment section yẹn àmì mọ̀ pé àwọn èèyàn wà tó lè help yín tọ́lọ́run bá lè ràn yín lọ́wọ́ bóyá hospital tẹ́ ẹ̀ sọ ẹ lọ bẹ̀ tàbí tí n tẹ́ máa ṣe bóyá ẹ kọ́kọ́ lọ sí hospital ẹ lọ béèrè tẹ́ bá débẹ̀ ẹ béèrè bóyá wọ́n lè bá yín ṣojú yẹn ẹ lọ sí state hospital Lado tẹ́ bá débẹ̀ tẹ́ béèrè kí ẹ dẹ̀ kàn fún yín ní medical report bó ṣe máa jẹ́ ẹ lè fi hàn àwọn èèyàn tó fẹ́ help yín Ọlọ́run á jẹ́ kẹ́ bá láàánú pàdé o èèyàn tẹ́ bá fẹ́ help wọn ẹ help wọn tẹ́ bá fẹ́ gbàdúrà fún wọn ẹ gbàdúrà fún wọn tí ẹ bá fẹ́ fún wọn lámọ̀ràn ẹ fún wọn lámọ̀ràn kò ní bàjẹ́ fún yín o.